kódà ó tún sọ fohùn ránṣẹ́ ohùn burúkú ni àdàbà Síónì fi ránṣẹ́ sí àwọn wòlíì. òun ni mo máa fi sọ fún gbogbo àwọn ènìyàn wípé kó o máa fún gbogbo èèyàn ló ń jẹ̀sìn lágbára Ọlọ́run irú àwọn ẹni bẹ́ẹ̀ máa ṣẹ̀sìn àwa máa ṣògo ni. tá a bá wo bàbá Marcus tiẹ̀tọ́ pẹpẹ ó ní ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ọkùnrin wòlíì tẹ́lẹ̀ tó ń sọ yẹn ìṣòro tí wọ́n nìyẹn pẹ̀lú Naomi ìdádé wọn ní kíní kan ta don't collect it o láyé ìsinyìí kọ́ àwọn òbí gan ni wọ́n ní káwọn ọmọ lọ́kọ́ àwọn òbí á máa sọ wípé if they give you biscuit don't collect it o if you collect it ilé èdè wa dára ni ìbàjẹ́pọ̀ tòrò ni ìbàjẹ́pọ̀ tinú ilé wa tó wá jẹ tàdúgbò wọn tún wọn ṣe ni wọn ò ní kúrò láti ilé wọn wọ́n máa tọrọ oúnjẹ wọn ò ní kúrò nílé wọn láti wá tọrọ oúnjẹ pàtó fẹ́ ṣe nǹkan tí àwọn ará ìlú fẹ́. ìjọba tá a wà yóò dàbí ìjọba wípé either you like it or not ẹ̀wé wípé ẹnu kìnìún lówó wà owó yẹn ti ń ṣe mọ́ àwọn ọmọ Nàìjíríà lára báyìí